ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lódò lẹ́yìn odi, mo kí gbogbo wa pé àkùjọ́ méjìjọ́ mẹ́ta. Èmi ọmọ ọba Adémọ́lá Adélabú ni mo tó fẹ́ bá yín sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yìí ni ó jẹ́ ìgbà kẹta tí mò ń bẹ́yìn ọmọ Yorùbá sọ̀rọ̀. Mo bẹ̀ Ọlọ́run kó fún wa létí ìgbọ́ àti àyà àgbàṣe. Lákọ̀ọ́kọ́ náà, mo júbà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ọba atẹ́ní foríṣàgbèjì ara, alábẹ́nú àsáàsí, àìkú àìsá Ọlọ́run àìdìbàjẹ́, àbọ̀ àbàbà tí ò ṣe é gbìjọba tí ilé ní kìtàkìtà kó tó mú ni, aláàánú olóore ọba tó mọ iye àwọn ìràwọ̀, atókú mọ́kù ọba tó dákú tí ikú ò gbọdọ̀ pa, agbẹ́kújẹ mọ́pò fún ẹ̀rù jẹjẹ ọkọ̀ àwọn dìtẹ̀dìtẹ̀, àbọ̀ àbàbà tí ò ṣe é gbìjọba tí ilé ní kìtàkìtà kó tó mú ni, ọba tó pèké pí, ọba tó pọ̀dàlẹ̀ pí, olórí inú olórí, apàṣẹ àwọn aláṣẹ, ààrẹ abàṣẹ wàá tó ń bẹ lọ́rùn àjùlé, ọba aládé ìmọ́lẹ̀, òdù tí dúró ìlémèrè, alájìkí, ọba tí ò ní foríbalẹ̀ fẹ́ni kankan, ọba fọ̀rọ̀ gbogbo jẹ́ hòóhò, ọba tó dákẹ́ rọ́rọ́ tá àmọ́ tẹ́ ń tó ń ṣe, ẹ̀rí àláwọ̀ ọba tí ẹ̀dákẹ́dá kan kì í pè jẹ́rìí irọ́, àti wáyé ọjọ́ àti wọ̀ oòrùn, òkè tìrì mọ́wọ́, ọ̀pá tẹ́rẹ́ tó kanlẹ̀ tó kọ̀run alọ́mọ ogun bíi èésù, ọba tá àkẹ́rùkù bẹ níwájú ẹ̀tẹ́dà ìbò tí kò mọ̀ bàrà sí Olódùmarè, ọba tó bà sí ara ẹ̀, ọba tó gbé rẹ̀ pamọ́, ọba tó yẹ rẹ̀ lóko, ọba tó lóyún ara ẹ̀, tó bí rẹ̀, tó tún sọ rẹ̀ lórúkọ. Ìbà rẹ̀ Ọlọ́run. Nítorí jẹ́ kí n júbà Ọlọ́run ni wípé èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò yẹ kí n wà láyé mọ́, ṣùgbọ́n wu Ọlọ́run nínú àánú rẹ̀ dá mi sí mo wà láyé. Mo wá rí i pé dídá sí tí Ọlọ́run dá mi sí, iṣẹ́ tọ́lọ́run fẹ́ kí n ṣe nílẹ̀ Yorùbá mo gbọ́dọ̀ ṣe é. Kí ni iṣẹ́ náà? Ni wípé mo fẹ́ rọ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kódò ayé ó gbé Yorùbá lọ, ẹ má jẹ́ kí ìjì ayé ó jaru Yorùbá mọ́, ẹ má jẹ́ kógun ọ̀tá ó borí Yorùbá mọ́. Ẹ wo ilé ayé ṣe rí báyìí nílẹ̀ Yorùbá. Ọba ń bára wọn jà, ìjòyè bára wọn jà, aráàlú bára wọn jà, ẹnìkan ò mẹ̀gbọ́n, ẹnìkan ò màbúrò. A sì fẹ́ ṣètò yìí, ká gbé ètò yìí kalẹ̀ láti tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣókùnkùn nílẹ̀ Yorùbá. Nínú ètò yìí, ìwé kíkọ wà ńbẹ̀, ètò táṣọ lórí máwòrán wà ńbẹ̀, tá fi ọ̀pọ̀lọpọ̀ àṣírí hàn ọmọ Yorùbá. Lórí ètò tá a wá ń sọ yìí, lórí ìwádìí ìjìnlẹ̀ Yorùbá yìí, gbogbo àgbẹ́kẹ̀lé mi ni mo ti ná síbẹ̀. Mo ti ta ilẹ̀ mi 5, mo dẹ̀ ta mọ́tò tí mò ń gùn lórí ètò ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ Yorùbá yìí. Mo ní mo ṣe wá ń ké sí ẹ̀yin ọmọ Yorùbá lórí mẹ́rin àgbáńlá ayé, ní gbogbo ibi tí ẹ̀yin tẹ́ ń sọ Yorùbá bá wà láyé, tẹ́ bá ti ń wò mí, mo fẹ́ kẹ́ ẹ fowó ran ètò yìí lọ́wọ́. Fẹ́ kọ́ ẹ fowó ran ètò yìí lọ́wọ́. A ti kiri lọ́dọ̀ àwọn ọlọ́lá wọn ò ṣe é, ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá kọ̀ọ̀kan tẹ́ ẹ wà lórí pẹ̀rẹ̀ àgbáláyé, tẹ́ ẹ mọ̀ pé Yorùbá ni yín, bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ yìí, mo fẹ́ kẹ́ ẹ fowó ran ètò yìí lọ́wọ́. Ìrànlọ́wọ́ owó tí mo fẹ́ kẹ́ ẹ ṣe fún ètò yìí, bí a bá ti fẹ́ ṣe, màá fi àkáǹtì síta tí ẹ máa sanwó sí lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, kó ní kálukú dẹ̀ forúkọ ẹ̀ sínú àtẹ̀jíṣẹ́ náà tó bá ti fowó náà ránṣẹ́ fún ìrántí. Ẹ má jẹ́ ká jẹ́ kí odò gbé ilẹ̀ Yorùbá lọ, ẹ má jẹ́ káṣírí Yorùbá ó tú. Yorùbá ní ìran tí Ọlọ́run fẹ́ràn jù ní gbogbo ayé, mo lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀. A gbọ́
gbọ́ pé Ọlọ́run dá Ádámù àti Éfà nínú ọgbà Édẹ́nì ṣùgbọ́n Yorùbá nìkan ní ìlú tí wọ́n wá látòde ọ̀run wá tẹ̀ nílé ayé. Wọ́n á ní ó dífá fún Ògún níjọ́ tí Ògún ti kọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé, ṣé bí kọ̀lé náà ló wà ń bẹ̀ yẹn. Àtọ̀run ni wọ́n ti wá tẹ̀lé Yorùbá. Àwọn ìlú mẹ́ta wà sí mẹ́rin tẹ́ bá ń gbórúkọ wọn nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ń gbọ́ Ọ̀bà Ilé, tẹ́ ń gbọ́ Ifẹ̀, tẹ́ ń gbọ́ Òwu, tẹ́ ń gbọ́ Ìsá Obí, tẹ́ ń gbọ́ oríṣiríṣi àwọn ìlú tí ẹ máa gbọ́ yìí yóò máa yẹ lòmíì lẹ́nu. Àwọn ìlú yìí ti wà tipẹ́. Ẹni tó kọ́kọ́ fẹsẹ̀ tẹlẹ̀ nílẹ̀ Yorùbá àtètèdáyé ni wọ́n ń porúkọ ẹ̀. Egúngún mà jẹ́ ọba egúngún wẹ́lẹ́wẹ́lẹ́ awoníṣe. Òun ló kọ́kọ́ fẹsẹ̀ tẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Nígbà tó yá ó kan òrìṣà ńlá Alágogo Òjé. Ó gba tọwọ́ àwọn òṣìkà, ó fi lémi aṣòótọ́ lọ́wọ́ kẹ̀bí òwúlà ọba nílé fún òṣìjí kùtù sẹ̀wù. Lára wọn ni Ògún onírèjàsẹ̀. Ó lànà fọ́mọ oníná, ó lànà fọ́mọ ènìyàn. Ògún ló lànà fún wọn nílẹ̀ Kòwárí bí wọ́n ti ń fojoojúmọ́ jẹun ata. Lára wọn ni Olókun Afàrú, ọmọọba tó ń ladé ṣẹ́ṣẹ́ fún. Lára àwọn tó wá tẹ̀lé Yorùbá nù. Lára wọn lè ṣù ọ̀dàrà, ọmọkùnrin òde ó fàkàrà tó wọn lọ́jà ẹ̀jẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Lára wọn ni Ọ̀pẹ̀lẹ̀ bàbá Ọ̀rúnmìlà. Lára wọn ni Òkè. Òkè àkọ́kọ́ Olóṣùntà òun ló lọ tẹ̀dó Òkèrè. Òkè kejì ló wá tẹ̀dó sí Ìbàdàn tán pè lókè Ìbàdàn. Lára wọn lòdúrà Olúfà. Lára wọn ni Ẹrẹ̀jù ọmọ màmú màmá. Lára wọn lolú àti Oníbẹ̀rù. Lára wọn ni Ọ̀rànfẹ̀ onílé iná. Lára wọn ni Iná Alágogo Òjé tó ń rọ agogo kéléje ọmọ òkè dédédéré ọ̀nà àkókò. Àwọn tí wọ́n wá tẹ̀lé Yorùbá nìyẹn. Gbogbo àwọn tó wá tẹ̀lé Yorùbá yìí wọ́n ti wà, wọ́n ti ń ṣe ilé ayé k'Ódùduwà ò tó dé. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa gbójò fáìná, ẹ máa gbá ìná fòjò. Ọlọ́run jẹ́ ọba gbọ́lá kabi tó wù ú, nǹkan tó wù Ọlọ́run lọ́ọ́ máa ṣe. Ìgbà tó Oòduà dé, gbogbo àwọn èèyàn yìí ńgbà tán rí pé ọba òkè ti sa Oòduà lámì, wọ́n ti bẹ́ fún níwájú orí ẹ̀. Gbogbo wọn tẹríba fún, wọn sùjádà fún. Wọ́n sì bi léèrè pé kí ló kọ ẹ̀, onímìn Àdùà. Torí náà gbogbo ìjà tẹ́ ní Yorùbá báwúsá jà, gbogbo wọn jà àkàmọye ìgbà l'Oòduà ti fẹ́ kọjá nílẹ̀ Haúsá tí Haúsá ò jẹ́ kọjá. Ṣùgbọ́n ń bòyá ó lọ gbọ̀nà Íjíbítì, ó gbà sọ̀kalẹ̀. Tó gbà sọ̀kalẹ̀ wá níbẹ̀ ló ti fẹ́ ọmọ Olú Ìwà nílẹ̀ Íjíbítì lọ́hùn. Ọmọ Olú Ìwà yìí òun ló bí Ògbórogodo Nídà. Ògbórogodo Nídà ló kúò nífẹ̀ tó lọ ẹsẹ̀ odò tó gẹṣin débẹ̀. Ìgbà tó dẹ̀ débẹ̀ wọ́n sọ ó bá àwọn àjòyè ńbẹ̀, ó bá lù ńbẹ̀, ó débẹ̀ ó ní kí wọ́n lọ sọ fún ẹni tó jẹ́ olóyè ńbẹ̀ pé ọba wà ń tà.
ó dẹ̀ lọ sọ fún ẹni yẹn pé ọba wà ń ta o, ó wà lórí ẹṣin o. Ẹni yẹn gbẹ́ ìkùlé jáde, òun gba wájú ilé wọlé. Ṣùgbọ́n nígbà náà ó mú àwọn ẹrú ẹ̀ méjì dání, wọ́n ń pè wọ́n ní Ẹ̀jẹ̀bú àti Olóde. Ògbórogodo nídà nírántí orúkọ àwọn ẹrú ẹ̀ méjì ló fi sọ̀lú ẹ̀, ló pè ní Ẹ̀jẹ̀bú àti Olóde tó jẹ́ Ìjẹ̀bú Òdèdè ni. Bọ́mọdé bá kọyán àná àgbà fìtàn balẹ̀. Nígbà tó yá, ìgbàgbọ́ Yorùbá ni wípé Ọlọ́run tó dáyé àtọ̀run kò fi Yorùbá sílẹ̀ rárá. Ìgbà tí kùn omi dé, bọ́lọ́run ṣe yọ Nóà lọ́lọ́run ṣe yọ ìran Yorùbá náà. Gbígbé tó gbé wọn, Ifẹ̀ ò dáyé ni wọ́n tẹ̀dó sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àkọ́dá ayé. Ifẹ̀ ò dáyé yìí, tẹ́ bá bí ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá, wọ́n ní kò síbi tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́. Ibi tó ń jẹ́ Ifẹ̀ ò dáyé wà o. Màá dẹ̀ fi hàn yín nígbà tó bá yá. Ifẹ̀ ò dáyé, ó jẹ́ 45 miles sílé Ifẹ̀. Nífẹ̀ ò dáyé yìí lọ́lọ́run ti fi ọkọ̀ ojú omi gbé wọn. Ó wá rọ̀ wọ́n sí orí òkè Ọ̀rànfẹ̀. Orí òkè Ọ̀rànfẹ̀ yìí lẹ́gbẹ̀ẹ́ Ifẹ̀ sí Tagumodi lọ́wà. Ọlọ́run rọ̀ wọ́n sórí òkè Ọ̀rànfẹ̀. Gbàtà rọ̀ sílẹ̀ ló sọ pé ó yẹ àwọn tí wọ́n yèrè ló ṣe jẹ́ Ifẹ̀ òye. Ifẹ̀ tí wọ́n wà ní ìsìn Ifẹ̀ òye ní kìí ṣe Ifẹ̀ òdáyé. Ṣùfọ́ Ọ̀rànfẹ̀ onílé iná àǹjànú ènìyàn ni. Lára àwọn arúmọlẹ̀ tí mo ti dárúkọ yẹn ni. Tó bá ń sọ̀rọ̀ iná máa jáde lẹ́nu ẹ̀. Ọ̀rànfẹ̀ ọmọ kan ṣoṣo ló bí. Wọ́n pè ní ọ̀sán gangan ọba mákè kùtùkùtù ọba Ìgbò. Dídé tí àwọn èèyàn dé síbẹ̀, Oòduà ó jẹ́ akọni èèyàn, ó jẹ́ akíkanjú. Àwọn èyí tí ń ṣèjọba nílé Ifẹ̀ lọ tẹ́lẹ̀ kó tó dé. Oòduà gbàkóso ìjọba, ó sì ṣí wọn nídìí kú. Ìdí nìyẹn tó mú kí ọ̀sán gangan ọba Mákin kó kúrò nílé Ifẹ̀. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tó fi lọ tẹ̀dó sílùú Ìgbò tó wà lọ́hùn. Torí gbà tó kú fẹ́ ṣẹlẹ̀, ó lọ bí bàbá ẹ̀ lọ bí Ifá. Ṣé kò jagun Ifá ní kó má jagun, kó má lọ sí Làjì Òkun Àtọ̀sà. Làjì Òkun Àtọ̀sà náà ló wà títí dèní. Gbogbo ẹ̀ ni mo máa fi hàn yín nígbà tó bá yá tọ́lọ́run bá ran ètò yìí lọ́wọ́. Àfi tẹ́kọ̀tẹ̀ máa fi hàn yín. Bí ìjọba ṣe ń lọ nílé Ifẹ̀ nìyí, tí Oòduà dúró níjọba. Nígbà mìíràn wà, ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín lénìí yóò máa ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Ohun tó ń jẹ́ kí n sọ ni wípé Ọlọ́run fún mi lẹ́mìí, ó sì dá mi sí. Dídásí tọ́lọ́run dá mi sí yẹn, mi ìfẹ́ fòtítọ́ pamọ́. Lẹ́yìn Odùduwà, Ògún ló jọba tẹ̀lé. Ṣùgbọ́n wọ́n máa ń gbé ọ̀rọ̀ lọ sókè, gbé ọ̀rọ̀ lọ sísàlẹ̀. Ògún gẹ́gẹ́ bí òòṣà, àkàmọ́yè ìlú ní Ògún tẹ̀ nílẹ̀ Yorùbá. Ògún fẹ́yàwó, ìyàwó yẹn jẹ́ arẹwà obìnrin. Ohun tí mò ń sọ fún yín àbálẹ̀ Yorùbá jẹ́, ṣùgbọ́n a fẹ́ sòótọ́ torí ẹ̀yìn ọ̀la. Ìyàwó yìí jẹ́ arẹwà obìnrin. Oòduà wá sọ pé òun fẹ́ rán Ògún níṣẹ́, kógun wá bá ń lọ síbì kan. Ìyàwó tí Ògún fẹ́ yìí sì ti lóyún. Ní
Ògún wá sọ pé kábíyèsí Ọlọ́fin òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ìyàwó kékeré, ìyàwó ìdẹ̀ ti lóyún. Oòduà wá sọ pé ṣé tó bá rán ẹ níṣẹ́ tí o bá fìyàwó lẹ̀ sóhun nílé bọ́ tọ́jú ẹ̀. Lílọ tí Ògún lọ, a rí pé Oòduà súnmọ́ obìnrin yìí pẹ̀lú oyún tó wà nú ẹ̀. Nígbà tóbìnrin máa bímọ, ọmọ dúdú lápá kan, pupa lápá kejì. Ìgbà tó wá yá, ọmọ náà ń pè lọ́rànmíyàn. Àwọn èèyàn wá ń sọ̀rọ̀ sọ́rànmíyàn pẹ́ni tí ò mọ́lé bàbá ẹ̀. Ògún ló bí, Oòduà ló bí, Ògún ló bí, Oòduà ló bí. Ìdí nìyí, ẹ lọ wádìí dáadáa, tó fi jẹ́ wípé Ọ̀rànmíyàn kò gbélé Ògún, kò sì gbélé Oòduà. Ilé ìyá ẹ̀ ló ń gbé. Tẹ́ bá dé fẹ́ béèrè Erédùmí, olóyè Erédùmí, ọmọ ilé ìyá Ọ̀rànmíyàn ni. Òun ló wà nídìí ọ̀pá Ọ̀rànmíyàn títí dòní. Erédùmí ni olóyè tó wà nídìí ọ̀pá Ọ̀rànmíyàn, ilé ìyá Ọ̀rànmíyàn ti wà. Tí mo ṣe ń sọ̀rọ̀ báyìí ni pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ lanu tẹ́ mọ̀ pera yín lọ́mọ àlè, ẹ mọ̀ búra yín. Tó o bá lòun wẹ́ni tó jẹ bàbá ẹ̀ lówó, ó ṣeé ṣe kó pàdé ẹni tí bàbá ẹ̀ jẹ lówó. Ẹ jẹ́ kí kálukú sọ̀rọ̀ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nu yín ẹlòmíì alánú, Ọọ̀ni kì í ṣe kinní kan, kò sí lígbá kò sí láwo. Yìí sọ ni ló yẹ kó tí ń gbà tí kì í ṣe Ọọ̀ni ló yẹ kó wà lórí ìjòkó, kí ń dẹ́tẹ̀ yìí ò wá ń bẹ̀. Mo bi í léèrè ni, ṣé ìwọ tó mò ń bá sọ̀rọ̀ tí ò ń rí mi yìí, ṣé bàbá tó bí ẹ, ṣé ó lè kúrò ní ipò kí ẹlòmíì tí ì ṣe bàbá ẹ ló bí kó bọ́ sípò bàbá rẹ lójú ayé ẹ? Àdìmúlà Ifẹ̀ Ọ̀dàn tó wá rólé lẹ́yìn Oòduà, tí ò bá bó Oòduà tán, kí ló ṣe débẹ̀? Ẹ ṣọ́ra yín ilẹ̀ ń pò yìí. Ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa sọ kí kálukú mọ tí ó máa jáde lẹ́nu ẹ̀. Níbi tó Ọọ̀ni wà lónìí yẹn, ibi tí Oòduà wà ló wà yẹn. Gbogbo ìjòyè tí Oòduà jọba lé lórí ló wà lábẹ́ Ọọ̀ni yẹn. Ẹ̀ta inú ẹ̀ta òde ni wọ́n ń pè wọ́n. Ọba Lúfẹ̀ wà ń bẹ, ọba Jó wà ń bẹ, ọba Lọ́ràn wà ń bẹ, Jágúnọ̀sì wà ń bẹ, Èjìsí wà ń bẹ, ọba Láàyè wà ń bẹ. Ọba Láàyè òun ló fi ṣẹ̀ṣọ́, ó ní ẹ̀ta inú ẹ̀ta òde ó fèkejì ṣẹ̀ṣọ́. Ọba Láàyè yìí, replicant ọba Láàyè tí Ọ̀rànmíyàn mú lọ sọ́yọ́ ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Mi fẹ́ máa rọ̀ lọ púpọ̀. Ohun tí mo fẹ́ kìlọ̀ fẹ́yìn ọmọ Yorùbá lónìí ni pé kí lẹ̀ ń dìtẹ̀ fún? Ọ̀tẹ̀ ti balẹ̀ Yorùbá jẹ́ púpọ̀. Ẹ jáwọ́ kúrò ńbẹ̀. Ọba kan wà nílé Ifẹ̀, wọ́n ń pè ní Ògbóòrú. Ará Ilé Ifẹ̀ wọn ló ti pẹ́ jù lórí oyè, ó lò 70 years. Wọ́n gbógun tí ó lọ sí Ifẹ̀ Ọ̀dàn. Kóun náà tó lọ ti ṣépè sáàfin. Ọba méje tó tẹ̀lé wọn ò pẹ́ láyé. Ó dàbí pé Gbáńláre, ọba Gbáńláre ló ṣẹ̀ṣẹ̀ pa ní èpè yẹn. Ṣépè la fẹ́ máa gbére àwaṣẹ́ lójoojúmọ́ ayé. Lójoojúmọ́ ayé là ń dìtẹ̀, là ń bára wa jà, là ń bá yé ara wa jẹ́. Mo bẹ̀ wá, ẹ jẹ́ ká yọwọ́ kúrò nínú ọ̀tẹ̀. Ọba kan ló gba Mọdákẹ́kẹ́ lálejò sílé Ifẹ̀ nígbà tí Ọ̀yọ́ tú, tí Ọ̀yọ́ Kàtúngà tó tú. Ó dàbí pé Adékúnlé Abẹ́wélá gba Mọdákẹ́kẹ́ lálejò. Nígbà Mọdákẹ́kẹ́ dẹ̀ ti wà nífẹ̀, ló ti di pé wọ́n ṣe bí ìgbà tẹ́ lágbára àdúgbò tán fi wọ́n sí.
wọ́n ń gbógun ti Ifẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú ìtàn tó ti tú Ifẹ̀ sí gbórí. ṣùgbọ́n gbà tó dẹ̀ yá Adénẹ́kàn Olúbùṣe ó jọba, ìyẹn ni bàbá tó bí bàbá Síjú Adé. Adénẹ́kàn Olúbùṣe èṣù méjì ló fi tú Mọdákẹ́kẹ́ níjọ́ náà, ó tú wọn sórí gbó méjèèje. Ó ní Mọdákẹ́kẹ́ tó wà lóko kán mọ́ wálé, ó lè tó wà lé kó bọ̀ ní oko lọ. Gbọ̀ngàn ọdẹ òmùmòró Adénẹ́kàn Olúbùṣe ló tú Mọdákẹ́kẹ́, ló fèsì tú Mọdákẹ́kẹ́ kúrò nílùú. Àjàgúnlára Waríkàn ló ṣẹ̀ṣẹ̀ dá wọn padà sífẹ̀ ní 1922. Ẹ̀dùn náà, ṣé bí Mọdákẹ́kẹ́ bá ń bá Ifẹ̀ jà, ṣé Mọdákẹ́kẹ́ ò kì í ṣọmọ Oòduà ni? Àbí Ifẹ̀ kì í ṣe ilé Oòduà? Kí ni ìjà tá à ń bára wa jà? Ìbéèrè ni, kí ni ìjà tá à ń bára wa jà? Ẹnìkan lòun Ọ̀yọ́, ṣé kì í ṣe Ifẹ̀ láyé Ọ̀rànyàn tí kò ní? Bọ́mọdé kọyín àná àgbà fìtàn balẹ̀. Ọba Àbíní tó kú nífẹ̀, ó mú Àjàpẹ́dá dání. Àjàpẹ́dá tó tẹ̀lú Àkúrẹ́. Nígbà tí wọ́n dóṣù, Àjàpẹ́dá dúró ń bẹ̀. Ọba Àbíní dẹ̀ kú, ó lọ Ìbíní tiẹ̀, ṣùgbọ́n kó tó lọ Ìbíní, Ọba Àbíní dúró ní ẹfun aláàyè kó tó máa lọ lú Ìbíní. Kò tí ì jẹ́ fún aláàyè nígbà náà. Ọba Àbíní tó tẹ̀lú Ìbíní, ṣé bó ó papòdà ló mú kí Ọ̀rànyàn padà lọ jọba níbẹ̀? Kì í s'Ọ̀rànyàn ló tẹ̀ Ìbíní. Ọmọ tó wá bí sọ̀hún tó pèlè wéká tó kú òní Ìbíní, tí Ifá sọ pé kó lọ tẹ̀lú Ọ̀yọ́, pé bí ẹsẹ̀ ẹ̀ bá gbé yọ̀ ni kó ti dúró, tí ó ń pè lọ́yọ̀ọ́. Ìjà tá à ń bára wa jà bó láti rí. Ọ̀tẹ̀ yìí náà ló gbéra kí Lágelú tó wá tẹ̀lú Ìbàdàn. Gbà tí Lágelú tẹ̀lú Ìbàdàn, nígbà tí Lágelú ń bọ̀ láti Ifẹ̀, ta ló júwe Ẹlẹ́yẹlé fún? Bó ló ṣe mọ̀ pé òkè wà ń bẹ̀? Ó dẹ́lẹ́yẹlé, ó dijọ́ kejì jọ́ kẹta yóò jáde. Àtàgé ọlọ́múru yọjú sí pé ìwọ ọmọ èèyàn kí ló wá, ìwọ ọmọ ẹbọra kí ni ìwọ náà wá? Mo ń wá tọmọ mi oúnjẹ, ìwọ náà wá tọmọ rẹ oúnjẹ. Ó dá látò lọ tó ti rí mi máa bọ mí ni o. Èèyàn náà fi ń bọ̀ kí Ìbàdàn tẹ́lẹ̀ kó tó wá ṣẹ̀ṣẹ̀ máa gbá màálù. Òun ló júwe pé kí Lágelú ó máa lọ sọ́jà Àbà. Ló júwe pé kí Lágelú máa lọ sọ́jà Àbà. Ẹ má balẹ̀ Yorùbá jẹ́. Mo máa ń sọ fún wọn nílẹ̀ yìí wípé ewé èsèké mìíní ni wọ́n fi tẹ̀lú Ìbàdàn tó fà ìmọ́ni tó kóni mọ́ra. Gbogbo nǹkan tí wọ́n ń fà lẹ́sẹ̀ yìí, abuké ijọ́ náà lọ́hùn tí wọ́n ń pè ní Ọ̀gọ̀, ebá tọ̀yọ́ ni wọ́n ti lọ mú wá. Ọmọ ìyá mi ni, ọmọ bàbá mi ni, Aláyémọrẹ ló bí. Abuké ijọ́ náà tí wọ́n ń pè ní Ọ̀gọ̀, Aláyémọrẹ ló bí. Ó sì dé Ìbàdàn, ó jáwé ìjágbá, ó já ti jogbo, ó já tèkè mìíní tó fà ìmọ́ni kóni mọ́ra. Ó wá sọ fárá Ìbàdàn pé tọ̀ ń tó kù bẹ́ẹ̀ ni pé a nílò abuké o. Ìbàdàn ní ẹ̀rí ilé abuké, ó ní bẹ́ẹ̀ ni abuké làwọn ò fi ṣèfálẹ̀ ètùtù yìí. Ó retí kára Ìbàdàn ó má buké wá, ará Ìbàdàn ó má buké wá. Jọ́kìnní jọ́kejì jọ́kẹta, ará Ìbàdàn nígbà tó ní káwọn má buké wá kí ni òun? Òun náà ṣe fi Ọ̀gọ̀ tó jọmọ bàbá mi tán fi ṣètùtù nílẹ̀ Ìbàdàn. Ọ̀gọ̀ ni wọ́n fi ṣètùtù. Ọ̀gọ̀ ló sì ti ṣépè pé Ìbàdàn ò ní gbé onílẹ̀ bí òṣàjèjì. Ọ̀gọ̀ ti sọ wípé ìran àrùn ló máa ní gbogbo ire tó wà nílùú Ìbàdàn. Ọ̀gọ̀ ti sọ bẹ́ẹ̀. Tẹ́ bá ń sọ pé àwọn wo ló ní láárí nílùú Ìbàdàn? Adébísì ìdí ìkan, ọmọ ẹ̀fọn aláàyè ní Ọ̀gọ̀. Ẹ̀fọn aláàyè náà ti bí. Adébísì ìdí ìkan, ọmọ ẹ̀fọn ni. Àríṣekọ́lá Àlàó, ọmọ ẹ̀fọn ni.
ọ̀nà ṣe ń kí pé ọmọ àtẹ̀fọ̀ wá aṣọ ògùn tó sọ pé yọdún òun ò sẹ́rí ilé mọ́ ọmọ ọdún burú bàbá ọba agboolé ọ̀gọ́ wà nílùú Ìbàdàn lónìí ẹjẹ́ àfọ̀tẹ̀ sílẹ̀. Ìbàdàn kìíní tú èkejì tú Ìbàdàn kẹta láwà yìí láyé mọ́yẹ̀ ó ní mo ṣe ń sọ fún yín pé ọ̀tẹ̀ tẹ́ ń dì yìí bó lẹ ti rí i. Láyé mọ́yẹ̀ Ìbàdàn jẹ́ ìlú igbó òpara ní Ìbàdàn kọ́kọ́ ń jẹ́ ní bẹ̀rẹ̀ ayé igbó òpara. Ìbàdàn jẹ́ ilẹ̀ tó wà láàrin Ọ̀yọ́, Ifẹ̀, Ìjẹ̀bú ṣùgbọ́n Ìbàdàn súnmọ́ Ìjẹ̀bú ju Ẹ̀gbá ju gbogbo ẹ̀ lọ. Igbó òpara ni wọ́n ń pè Ìbàdàn kó tó di Ẹ̀bàdàn kó tó di Ẹ̀bá ọ̀dàn. Ṣùgbọ́n àwọn tó já lágbára nígbà náà àwọn alágbára ló ń dára wọn jọ síbẹ̀ nínú igbó yìí tó wá dá lágbára. Wọn alágbára àgbà náà Ifẹ̀ àtọ̀yọ́ ló lágbára jù. Wọn àwa ríra wọn bí ọmọ ìyá mọ́ o wọ́n á dojúkọra wọn. Ifẹ̀ ọmọ bọ́yọ̀ jà Ọ̀yọ́ ọmọ bá fẹ̀ jà Ifẹ̀ ọmọ bọ́yọ̀ jà Ọ̀yọ́ ọmọ bá fẹ̀ jà ṣùgbọ́n ọwọ́ àwọn afẹ̀ ló lọ sókè jù nígbà náà. Nígbà tó dẹ̀ yá lódìjọ́ kan lọ́jà Aba ni ọmọ Ọ̀yọ́ kan bá ara Ifẹ̀ jà. Wọ́n làwọn títí wọn gbọ́ wọ́n làwọn títí wọn gbọ́ wọ́n làwọn títí wọn gbọ́. Ǹjẹ́ kí wọ́n sì ké sí mọ́yẹ̀ ẹ parí ìjà yìí fún wọn kí àwọn ní ká parí ìjà náà bá bẹ́ Ọ̀yọ́ lórí. Àsáwọn Ọ̀yọ́ ti ní lọ́kàn tẹ́lẹ̀ pé ìjọ́ kan ń bọ̀ àwọn odògùn lẹ̀ ogun ṣẹlẹ̀ níjọ́ náà ó pẹ̀lú tó ogun tó fa ogun gbanámú. Ìgbà náà ni wọ́n pa mọ́yẹ̀ ló ti di pé láti ìgbà náà ẹ rí i pé àwọn Ọ̀yọ́ wọn kì í fẹ́ gbọ́ Ifẹ̀ nílẹ̀ Ìbàdàn mọ́. Nígbà táwọn fẹ́ gbọ́ Ifẹ̀ ṣé kìí ṣe Lágelú ló tẹ̀ Ìbàdàn ni ṣé kìí ṣe Ifẹ̀ ní Lágelú ti wá. Àní ẹ mọ́wọ́ kúrò nínú ọ̀tẹ̀ ẹ má dìtẹ̀ mọ́ ẹ má dìtẹ̀ mọ́. Mo tí mò ń sọ fún yín lónìí nù ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó yé yín ni ò yé yín. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní wọ́n ti fọ̀tẹ̀ para wọn nílùú Ìbàdàn yìí ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ti fọ̀tẹ̀ para wọn nílùú Ìbàdàn yìí. Ìbà Olúyọ̀lé bó ṣe lóókọ tó Ìbà Afọ̀kọ̀làjà ta ni ọmọ wọ Ìbàdàn bá tó bọ́ tẹlẹ́kù ọwọ́ lù dídé tó dé Ìbà ni wọ́n tó fi jẹ. Eégún kan òde Jẹ̀búrú Ìbà ló mẹ́gún wọgbọ́n rẹ mọ́ eégún faṣọ ìyàndá faṣọ ẹ̀bẹ̀ lábẹ́ ẹ̀dá kan tó fa gọ́ọ̀lẹ̀. Ebílé Ifẹ̀ náà ti lọ pé babaláwo wá tó sàṣìbà lógun Olúyọ̀lé tó ṣubú lórí ẹṣin. Èpè là ń gbéra wa ṣẹ́jọ́ lásìmí lórí èpè. Ògúnmọ́lá bá sọ̀rọ̀ Ìbàdàn olódògbò kẹrin lójú ogun ọ̀dánájù dáná gbọ́ anínálẹ́rù bí èbó. Ògúnmọ́lá ọkọ̀ Yusuf bàbá àlọ́rí ọmọ jẹ́rìí yìí ní fèsù. Ògúnmọ́lá ebi sàpàná ni wọ́n fi pa nílẹ̀ Ìbàdàn yìí. Bẹ́ẹ̀ bíi káwọn míì yìnbọn jẹ nílùú Ìbàdàn yìí bíi káyọ̀yọ̀ dìtẹ̀ pẹ̀lú mi nílùú Ìbàdàn yìí. Níjọ́ wo la fẹ́ ṣíwọ́ nínú ọ̀tẹ̀ wájà kọ́ Yorùbá lọ́gbọ́n ká tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ Yorùbá. Bí ọ̀tẹ̀ ṣe gbìnà yá nílẹ̀ Yorùbá nù. Ẹ mọ̀ pé Ìbàdàn àkọ́kọ́ ẹ mọ̀ pé Ṣàngó ló tú látòde Ọ̀yọ́. Ṣàngó náà ṣe bọ́tẹ̀ ní ẹgbẹ́tì tó fi lọ bínú wọlẹ̀. Gbogbo àwọn ìyàwó ẹ̀ náà bínú wá domi. Ọ̀ṣun domi ọba domi. Wọ́n yá ní ṣé òun wà á máa lọ òun wà á jókòó sílé bàbá òun lọ dọlọ́mọ oṣù bẹ̀. Nígbà tó kù ibùsọ̀ mẹ́ta kó wọ̀lú rá ló bínú ló wọlẹ̀. Ẹ wo ibi tí ọ̀tẹ̀ balẹ̀ Yorùbá dé. Ẹ dákun ẹja tàmálẹ̀ sọ̀rọ̀ Yorùbá kóyè ó lè yé wọn. Àwọn èèyàn ńláńlá bí wọ́n ṣe ń lọ ni wọ́n ń ṣépè. Kẹ́lòmíì ò tó kú wọ́n bá ti gbógun tì náà ni ó ṣépè. Ṣé bí ogun Èkìtì parapọ̀ ebi bá Fábùnmí ló ṣáájú lókè Mẹ̀sí. Egbò àdáàjì náà ni wọ́n fi pa bá Fábùnmí òkè Mẹ̀sí. Egbò àdáàjì náà ni wọ́n fi pa. Ṣé bá ṣe máa bá gbèsè ayé wa lọ nù? Àwọn mẹ́ta
látọ̀yọ́lé wọ́n kò lọ́yọ́lé wọ́n láwọn ń lọ sílùú kan níbi tí olú fi mọ́ orúkọ wọn lóòsì ọ̀kẹ́ lísàbí ládèjì agbògbò àkàlà àti sódẹ́kẹ́ wọn mẹ́ta náà iná náà fẹ́ látẹ ìlú Ẹ̀gbá wọ́n dẹ̀ dé odò ọ̀nà líìtọ́ odò ọ̀nà wọ́n lọ́mọ lóòsì ọ̀kẹ́ jálè lóòsì ọ̀kẹ́ dẹ̀ sọ fún wọn pé ọmọ òun tó ń mú yìí o òun ò ní lè tẹ̀lé yín débi táwọn ń lọ òun fẹ́ tẹ̀lé ọmọ yìí o tóun bá padà wá déédéé tóun kò bá dẹ̀ padà wá ibi táwọn ti láwọn ń lọ ẹ̀ máa lọ síbẹ̀ o wọ́n dẹ̀ dé ibi tó ń lọ nìyẹn wọ́n gbé fátẹ́ ifá ní ibí ni olúfimọ́ ìwé olúfimọ́ ló já lé wọn lọ́wọ́ òun ló jórí òkè olúmọ ẹ rí pé ilé Sódẹ́kẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ olúmọ títí dòní ẹ̀yin ọmọ Yorùbá Lísàbí tó wá ṣe gbogbo wàhálà yìí tó gbẹ̀gbà lóko ẹrú tẹ́gbà fi dòmìnira níbo dẹ̀ yá wọ́n sọ pé òkìkí ẹ̀ ń kọ̀ jù wọ́n dẹ̀ kóra jọ wọ́n ní àfẹ́ ṣèpàdé ńlá kan nínú lédì àwọn Òṣùgbò náà wà ńbẹ̀ wọ́n má gbò dání náà fẹ́ lọ ṣe kankan nínú lédì Lísàbí ní inú lédì tẹ́ ń lọ yìí ara máa ń fún òun wọ́n ní kó má jẹ́ kára fún ń táwọn láṣẹ kò ṣe nǹkan burúkú wọ́n dẹ̀ débẹ̀ wọ́n pa Lísàbí ṣùgbọ́n ká tó wọlé Lísàbí ní ó máa ń tẹ́ fẹ́ lọ ṣe ṣùgbọ́n ara ń fún un ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ṣe nǹkan ẹ̀ tó bá jẹ́ pé ibi lẹ ṣe sí òun orúkọ wọn á borí orúkọ tí nílùú Ẹ̀gbá orúkọ ẹ̀ dẹ̀ borí orúkọ tí wọn ṣé bá a ṣe fẹ́ máa báyé wa lọ nìyí ọmọ Yorùbá Lísàbí láńdèjì agbòǹgbò àkàlà tẹ́ ẹ ló wọlé kó wọlé inú lédì lẹ pàṣẹ ogun ojoojúmọ́ wàhálà ojoojúmọ́ ìdààmú ojoojúmọ́ wọ́n yọra wa lẹ́nu wọ́n gbéra nílùú Ọ̀fà ọ̀tẹ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n gbógun tì sí oyè wọ́n yọ lọ́ba wọ́n fi kéjì jẹ wọ́n tún yọ kéjì kí ló dé l'Ógbómọ̀ṣọ́ odindi ọba láyọdé wàhálà ṣẹlẹ̀ àwọn ọdẹ pa wọ́n sun wọ́n gẹ̀rẹ̀ lékìrìkìrì wọ́n sun ẹran ẹ̀ jẹ ṣé bá ṣe fẹ́ máa bá gbèsè ayé wa lọ rèé lẹ́fọ̀n aláàyè ọba adéníran wọ́n gbógun tì ó lọ Èkó fọwọ́ tẹná ṣé bá ṣe fẹ́ máa bá gbèsè ayé wa lọ rèé ojoojúmọ́ ìjà ojoojúmọ́ ogun nítorí pọ̀pọ̀lọpọ̀ mọ̀tàn ẹlòmíì ò mọ nǹkan tó ń ṣe kò dẹ̀ mọ tó ń ṣe tí o bá mọ nǹkan tó ń ṣe wàá mọ tó ń ṣe ọ́ tó o bá ṣe tó yẹ kó o ṣe ní tí ò yẹ kó ṣe ọ́ kò ní ṣe ọ́ ọ̀tá ń jajá ọ̀tá kì í jajá ṣùgbọ́n bàtà ọ̀bá rọ̀tàn ọ̀tá kì í fi ajá kanú ẹ jẹ́ ká jáwọ́ mo fẹ́ kẹ́yin ọmọ Yorùbá kẹ́ ẹ fowó ran ètò yìí lọ́wọ́ ká lè bẹ̀rẹ̀ ká ti Yorùbá níyè ká fòye yé wọn ká má balẹ̀ ayé ara wa jẹ́ mọ́ mo fẹ́ kó dá yín lójú lónìí kò sí ẹnìkan nínú ẹ̀yà tó ń bẹ ní Nàìjíríà tó lè borí ẹ̀yà Yorùbá mo ń fọwọ́ sọ̀yà fún yín lónìí bí Yorùbá bá fẹ́ lọ Yorùbá máa lọ ṣe tó lè dá Yorùbá dúró ṣùgbọ́n wọ́n tí Ọlọ́run jà fún Yorùbá Ọlọ́run ló rán ọ ní èèyàn ló rán ọ ní Ifá ló rán ọ ní ọ̀pẹ̀lẹ̀ ló rán ọ ní àbí ọkàn dédé ronú ara rẹ iṣẹ́ tí wọ́n bá rán ènìyàn lènìyàn máa jẹ́ ẹ wo ọ̀tẹ̀ yẹn bó
ṣe ṣiṣẹ́ láàrin gbogbo àwa Yorùbá bí wọ́n ṣe tẹ̀lé Yorùbá ọ̀tẹ̀ lójoojúmọ́. Ọmọkùnrin kan wà wọ́n ń pè ní Àkùkọ ní Ọ̀hán Èkìtì. Ọba ìlú ẹ̀ fẹ́ràn ó máa mú wá sípàdé pẹ̀lú nípàdé lọ́balọ́ba. Àkùkọ kí ló sọ? Ló bá sọ níjọ́ kan nígbà tí wọ́n ń bu ẹmu fáwọn ọba, wọ́n fẹ́ bu ẹmu fún ní tí wọ́n fẹ́ fi gbẹmu tiẹ̀ dá, ó ní nǹkan tí kábíyèsí fi mú lòun náà fẹ́ fi mẹ́mu. Ní tí wọ́n mú Àkùkọ sí ni tani dandan kẹ́ lọ pàṣẹsẹ̀ Ọọ̀ni nífẹ̀ẹ́. Bí wọ́n ṣe mú Àkùkọ dé ìlú kọ̀ọ̀kan ló ń bẹ̀ wọ́n pé kí wọ́n gbà òun. Ó dé ara kí alára gba àwọn alára ọ̀gbá, ó ní tí alára bá ti kú sílé wọ́n á gbé lọ sóko láásí. Ó dé ìlú kan kí wọ́n gba àwọn àgbá, ó ní odi ẹyìn tó bá ti ré bọ́ látòrí ọ̀pẹ ìlú yẹn tó bá ti bọ́ sílẹ̀ lẹ̀, ó ní oyè ọmọ tó wà nínú odi ẹyìn yẹn ni ó máa kú ní ìlú yẹn ti tú ní ìsìn. Ó dé odò kan wọ́n ń pè ní Erin, ó sọ fún odò yẹn pé kó padà sẹ́yìn. Odò yẹn padà sẹ́yìn. Ó ní títí ayé ó ní wọn àgbọ́dọ̀ jẹja ní odò yẹn, kò sì sẹ́ni tó gbọ́dọ̀ dá ọ̀pẹ níbẹ̀. Ó ní tí wọ́n bá ti mú nǹkan gorí ẹ̀gbọ́n fẹ́ dá ọ̀pẹ ó láde ọbí bọ́, ẹni bá mú ìgbà gorí ọ̀pẹ náà ó láde jò. Èpè lójoojúmọ́. Ó dé Ẹ̀fọ̀n kékeré fọ̀n gbàtẹ́fọ̀n ògbà, ó ní ọ̀rọ̀ bí òsìrì kò ní tán láàyè, ó ní ọ̀rọ̀ bí ọ̀tẹ̀ kò ní tán lọ́bàlú. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lónìí. Ó dé ọ̀dọ̀ Wálésà fẹ́ gbà ó ṣàánú ẹ̀. Ó ní ọwá, ó ní bí òwò làwọn ọmọ ẹ̀ ó ti dìde. Wọ́n pa Àkùkọ o, ṣùgbọ́n ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ ló máa ṣe, ó dẹ̀ ń ṣe títí dòní. Ṣé èpè là máa fojoojúmọ́ ayé gbéra wa ṣẹ́ èèyàn ọmọ Yorùbá nígbà tó yé òye yín? Obìnrin kan wà nílùú Ìbàdàn, wọ́n ń pè ní Ẹfúnṣetán Aníwúrà. Ẹfúnṣetán lórúkọ ẹ̀. Àlàjẹ́ yẹn Aníwúrà yẹn àlàjẹ́ ló jẹ́ fún. Ẹni tí mo ṣe ń sọ fún yín nì, nígbà tẹ́ ẹ kọ ìtàn Ẹfúnṣetán, ẹ̀yin tẹ́ ẹ kọ tẹ́ Ẹfúnṣetán ọmọ ìlú Ìbàdàn ní ẹ̀ẹ́dẹ̀dẹ́lé Ẹfúnṣetán rí. Ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wá kọ̀tẹ̀, ẹ wá ní ẹmu nínú ìwé ìtàn Ìbàdàn, ìyókù ẹ fi kún. Bó lẹ ṣe láti ṣe bẹ́ẹ̀? Akọ́kọ́ kọ pé kò bímọ, nígbò ya wọn ló gbóògùn jẹ. Tá a bá fẹ́ sọ̀rọ̀ yẹn Yorùbá, ẹ jẹ́ ká máa wádìí ọ̀fìn tó dáadáa. Ìmídélé Ẹfúnṣetán mo mọ ibi tí wọ́n ṣe sí, mo mọ ibi tó kọrí sí. Ẹfúnṣetán ọmọ Abẹ́òkúta ni, kì í ṣe pé kò bímọ. Ọmọ ẹ̀ tó bí ìgbà tí ọmọ ẹ̀ lóyún tó ń rọbí lọmọ yẹn kú sórí ìkúnlẹ̀. Ìdí tó fi bínú nìyẹn, pẹ́rú náà gbọ́dọ̀ bímọ lé òun mọ́. Ṣùgbọ́n Ẹfúnṣetán ó ní àbúrò kan tábúrò yẹn ti ń jogún ẹ̀ pé ńgbà tí ò ti lọ́mọ mọ́ òun fẹ́ jogún ẹ̀. Tẹ́fúnṣetán bá jókòó, inú ilé tó bá jókòó sí ó máa ń jókòó sí igun ilé ni, ó máa ń rọ̀gbọ̀kú báyìí ni. Àbúrò yẹn ti lọ gbé ládùúgbò sí Òkè Àjà tó fẹ́ rí lu Ẹfúnṣetán. Níjọ́ tí àwọn àjòyè Ìbàdàn ń bọ̀, kí ló sì jẹ́ kára Ìbàdàn gbógun ti ní pé Ẹfúnṣetán máa ń yá wọn lẹ́rú tí wọ́n bá ń lọ sógun. Tó bá ti yá wọn lẹ́rú, ó lè yá wọn lẹ́rú 400. Tí wọ́n bá ti dé, wọ́n gbọ́dọ̀ fóònù náà ní ẹ̀tọ́ tiẹ̀. Nínú gbogbo ìyálóde nílùú Ìbàdàn, Ẹfúnṣetán nìkan ló ní ìlú. Ẹfúnṣetán ní ìlú títí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tí a ń fọkùtà ń bẹ̀. Nínú ilé Ẹfúnṣetán nìkan ní ìyálóde nílùú Ìbàdàn tí wọ́n ti rólé. Inú ilé ẹnìkan ní wọ́n ti rólé ní ẹ̀sìn jẹ mọ́gàjì. Obìnrin mọ́ ní gbàgbé Ẹfúnṣetán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó dé èèyàn lù Ìbàdàn lẹ́nìí ẹrú Ẹfúnṣetán ni wọ́n. Ẹ má jà bọ́rọ̀ lọ síbẹ̀. Tẹ́ bá ti dé ìsàlẹ̀ Ìjẹ̀bú, ẹ gbọ́ tẹ́ sọ pé ìsàlẹ̀ Ìjẹ̀bú ni ilé ìyálóde. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé tó wà bẹ́ẹ̀ ilé ẹrú ẹ̀ ni. Ẹ wá wò ó kí àwọn àjòyè ti wá wò pé obìnrin a bá ti dé látòkù yóò mọ gbẹ̀tọ́ tẹ̀ ṣé bó ń fún wọn lẹ́rú tó yá wọn lẹ́rú láti lọ jagun. Wọ́n wá ń wò pé kí irú obìnrin ọ̀tá ẹ̀fẹ́ kẹ́nìkejì ó ṣe rere tí wọ́n dì mọ́
tí wọ́n fẹ́ pa ṣùgbọ́n káwọn ìlú tó débẹ̀ níjọ́ náà ká tó jẹlé ẹ̀rùn làbúrò ẹ̀ ti yí ládùúgbò lù kì í ṣèlú ló pẹ́ fún ṣetán kì í sì ṣe gbogbo ògùn jẹ gbogbo eré tẹ̀ ń ṣe tí ẹ̀ mọ̀ túmọ̀ ẹ lọ wádìí ìtàn ọ̀tẹ̀ ò pé ọkùnrin ọ̀tẹ̀ ò pé obìnrin nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ ká dìtẹ̀ mọ́ mo fẹ́ kí ẹ fowó ran ètò yìí lọ́wọ́ lórí gbẹ́rẹ̀rin àgbáláyé ká lè jẹ́ kí òye yé wọn ká lè jẹ́ kí òye yé àwọn ènìyàn tó wà nílẹ̀ Yorùbá Ọlọ́run ò ní dà wá láàmú Ọlọ́run ò ní wàhálà wa mo bẹ̀ wá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ètò yìí mo fẹ́ kẹ́ lo gbogbo agbára yín kẹ́ ran ètò yìí lọ́wọ́ kẹ́ ràn mí lọ́wọ́ màá fi àkáǹtì yẹn màá fi síta gbogbo ibi tá a bá wà láyé owó tá a bá fẹ́ fi ránṣẹ́ tá a fi ránṣẹ́ sí torí ó wù mí kí n bẹ̀rẹ̀ ètò yìí ní kíákíá ọdún yìí tí Ọlọ́run jẹ́ kí n di ọdún yìí Ọlọ́run ló jẹ́ kí n di ọdún yìí kì í ṣe ènìyàn bọ́lọ̀ bá sì dá ẹ dúró sáyé tọ́lọ̀ bá ní kò ṣe ṣe é Bíbélì ní tí ọwọ́ rẹ bá ti rí ní ṣíṣe fi gbogbo agbára rẹ ṣe é mo bẹ̀ wá ẹ jẹ́ ká ran ètò yìí lọ́wọ́ àní dààmú àní wàhálà gbogbo ibi tá a bá wà láyé ohun tí mò ń fẹ́ ká ṣe ni wípé ẹ jẹ́ ká mọ́wọ́ kúrò nínú ọ̀tẹ̀ ẹ má jà dìtẹ̀ ara wa mọ́ ẹ má jà dìtẹ̀ ara wọn bẹ́ẹ̀ nìkan bá lòun bá Yorùbá jà ẹni tó ń bá jà pọ̀ o ò lè ṣẹ́gun Yorùbá lóòdùà Yorùbá ní òrìṣà ńlá alágogo òjé Yorùbá lògún Yorùbá lolókun Yorùbá lèṣù Yorùbá lọ̀sanyìn Yorùbá lolúbínkí Yorùbá ní Ṣàngó Yorùbá lọ̀rànfẹ̀ Yorùbá ní òrìṣà òde tí wọ́n ń pè ní Ṣàpọ̀nná Yorùbá ní ayélála gbogbo àwọn èèyàn ńláńlá ọmọ Yorùbá ni wọ́n Yorùbá ládébóyè Yorùbá lóyèdépò àwọn méjèèjì yẹn ta ló lóko tó wọn nínú iṣẹ́ ìránṣẹ́ ní Nàìjíríà Yorùbá ló wà lókè ọ̀tẹ̀ ló sọ wá dẹni lẹ́lẹ̀ jẹ́ ká mọ́wọ́ ọ̀tẹ̀ ká mú kúrò nígbèsí ayé wa ẹ má jà dìtẹ̀ mọ́ ọmọ nìkejì ẹ tó ń gbógun tì kí ló ń gbógun tì fún ló ṣe fún ọ mò ń bínú orí olóòfẹ́ fi fìlà débàdì níjọ́ tí èmi ti dáyé aré kí Yorùbá má ṣubú ni mò ń sá aré kí Yorùbá má ṣubú ni mò ń sá aré kí Yorùbá má ṣubú ni mò ń sá ohun tó sì jẹ́ kí n sáré nígbà tá a bá ń sọ̀rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ rí i pé mo ti bọ́ sórí òṣèlú báyìí a bá ń sọ̀rọ̀ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kọ́lọ̀ ó dárí ẹ̀ṣẹ̀ jì oníkálukú ni kọ́lọ̀ dárí ẹ̀ṣẹ̀ jì oníkálukú ni Awólọ́wọ̀ náà òun náà dẹ́ṣẹ̀ ó dẹ́ṣẹ̀ ní 1958 Awólọ́wọ̀ wà nínú ọkọ̀ ojú irin tí wọ́n pè ní rélùwé pẹ̀lú bàbá Ọ̀jọ́bẹ̀ yìí sójà ni bàbá Ọ̀jọ́bẹ̀ ṣùgbọ́n nígbà tó padà yá bàbá Ọ̀jọ́bẹ̀ di ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ di apostolic àwọn tó wà ní di apostolic máa mọ̀ ṣùgbọ́n sójà ni nígbà náà wọn àtàwọn Awólọ́wọ̀ wà ní second class nígbà náà lọ́hùn bàbá Ọ̀jọ́bẹ̀ wá ń sọ fún Awólọ́wọ̀ pé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Olúwa sọ pé ò lè jẹ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà kí ni Awólọ́wọ̀ gbọ́ ilé sí Awólọ́wọ̀ yọ ẹ̀ṣẹ́ ti bàbá Ọ̀jọ́bẹ̀ pẹ̀lú aṣọ sójà lọ́rùn ó lù ní ìlú nínú tírẹ́nì ó lù kọjá bó ṣe yẹ nígbà táwa dé Kaduna Awólọ́wọ̀ ní òun ti wá rántí pé òun ti gbàgbé pé sójà lẹni tó ń lù gbà tó dé Kaduna tó rí i pé níbi tí bàbá Ọ̀jọ́bẹ̀ ti dúró gẹ́gẹ́ bí sójà àwọn tó wá pàdé ẹ̀ òyìnbó wà lára wọn òyìnbó sójà tán bẹ́rí fún ó ní tòun ta ẹ̀ẹ̀mẹ́ta ló wá bàbá Ọ̀jọ́bẹ̀ lọ tí wọ́n jẹ́ kó rí kó tó pàpà wá rí nígbẹ̀yìngbẹ̀yìn ẹ̀yin náà wò ó ṣebí Awólọ́wọ̀ ṣebí nígbà tí ò wọlé
gẹ́gẹ́ bí olórí ìjọba. Ṣebí Jeremáyà ló ń jẹ́ tẹ́lẹ̀, ṣebó mú Jeremáyà kúrò ní orúkọ rẹ̀. Ó ṣèbí Ọlọ́run ṣe é bájà ní Ọlọ́run ṣe é bájà nígbẹ̀yìn ayé ó padà sọ́dọ̀ Ọlọ́run. Tẹ́ bá lẹ̀ lóògùn nínú òṣèlú, kò sẹ́ni tó lóògùn Awólọ́wọ̀. Ibi tí Awólọ́wọ̀ dóògùn ẹ̀ sí nílùú Ìbàdàn, ọjọ́ 7 kò sẹ́ni tó lè kọjá ń bẹ̀. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ nígbà tí òun àtAkíntọ́lá tẹ́jọ pàdé, Àjàlá Àjẹ́ Olókì Ṣàngó, Akíntọ́lá ọkọ Fadéra. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àtAkíntọ́lá wọ́n wà nílùú òyìnbó, wọ́n lọ wádìí gbogbo àwọn òyìnbó fínífíní, gbogbo iṣẹ́ àti iṣẹ́ òyìnbó ni wọ́n wádìí, wọ́n dẹ̀ rí. Ṣùgbọ́n bàbá kan wà, wọ́n pè ní Bàbá Ládípọ̀. Bàbá Ládípọ̀ yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Ẹni tó bá ń lọ sójú irin ní Ṣàngó, tẹ́ bá ti dé ojú irin ẹ rí ilé iṣẹ́ kan tá ti ń ṣe lẹ̀kùn tó ti ojú irin yẹn Bàbá Ládípọ̀ lónìí. Bàbá Ládípọ̀ yìí wà nílùú èbó pẹ̀lú wọn. Ó pe Akíntọ́lá pé Akíntọ́lá, ó ní kí wàá Awólọ́wọ̀ mọ́ ṣọ̀rẹ́, ọ̀rẹ́ tẹ̀ ń ṣe ti lágbára jù. Téèyàn bá fẹ́ ṣọ̀rẹ́ èèyàn fi jọ́ ọ̀jà lẹ̀ ni. Akíntọ́lá lọ sọ fún Awólọ́wọ̀ pé nǹkan tí Bàbá Ládípọ̀ sọ ni. Àti Akíntọ́lá àtAwólọ́wọ̀ wọ́n bá yẹn Bàbá Ládípọ̀ lódì, wọn kì í mọ́. Nígbà tó yá tí wàhálà Akíntọ́lá àti Awólọ́wọ̀ ṣẹlẹ̀, ọ̀rọ̀ Bàbá Ládípọ̀ wá ṣẹ. Nígbà náà lọ́hùn-ún, Akíntọ́lá ó sọ f'Awólọ́wọ̀, àwọn ará bí tá a fẹ́ mú yìí ọgbọ́n ni ká fi mú wọn. Awólọ́wọ̀ ní rárá. Nígbà tí àwọn ọba rí wípé ọ̀rọ̀ ṣe lọ yìí kò dáa, wọ́n wá pè pàdé, ẹ jẹ́ káwọn parí ìjà yìí. Wọ́n pè pàdé sí Akíntọ́lá lòun ní wálé Awólọ́wọ̀, Awólọ́wọ̀ lòun ní wálé Akíntọ́lá. Wọ́n wá pè pàdé sí ilé Adétòkunbọ̀ Adémọ́lá, ọmọ ọba Adémọ́lá Abẹ́òkúta lẹ́kọ̀ọ́. Wọ́n wá débẹ̀, gbogbo àwọn bá sì panupọ̀, wọ́n bá Akíntọ́lá gbé. Ọlọ́wọ̀ wà ń bẹ̀, àwọn bàbá wà ń bẹ̀. Wọ́n Akíntọ́lá kò yẹ kó ṣe báyìí sọ́gẹ̀ ẹ̀, bẹ́ẹ̀ kó má bínú. Akíntọ́lá bẹ Awólọ́wọ̀ pé káwólọ́wọ̀ má bínú. Awólọ́wọ̀ ní gbọ́dọ̀ bá rẹ̀ gbẹ́ lọ, òun ò ní dáríjì. Ìjà wo la jà tá a dáríjì ra wa? Ìbínú t'Akíntọ́lá bínú kú òun bẹ̀. Rédíò Nàìjíríà ló wá nìbàdàn, ètí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn. Ìyàwó Akíntọ́lá, bí Akíntọ́lá àtAwólọ́wọ̀ ṣe jẹ́ ọ̀rẹ́ tó láyé, ìyàwó Akíntọ́lá pé Akíntọ́lá wọlé, ó sọ̀rọ̀ fún. Ìyàwó Awólọ́wọ̀ pé Awólọ́wọ̀ wọlé, ó sọ̀rọ̀ fún. Awólọ́wọ̀ àtAkíntọ́lá ò lè bira wọn títí dòní, wọ́n dẹ̀ bára wọn jà nítorí ọ̀rọ̀. Ṣébi tá a fẹ́ bá gbèsè ayé wa já nìyí? Ẹ wo ibi tí Awólọ́wọ̀ àtAkíntọ́lá tí wọ́n bá gbé ilẹ̀ Yorùbá dé. Tí Awólọ́wọ̀ àtAkíntọ́lá tí wọ́n bá gbé ilẹ̀ Yorùbá dé. Ohun tó ń jẹ́ kí n sọ̀rọ̀ lónìí ó ní wípé Awólọ́wọ̀ ti sọ fún mi, ẹnikẹ́ni nínú yín tẹ́ ń gbóhùn mi yìí, tẹ́ bá lọ́mọ Awólọ́wọ̀ ní, tẹ́ bá lẹ tẹ̀lé Awólọ́wọ̀, mo bi í léèrè ta ni Awólọ́wọ̀ bá sọ̀rọ̀ kó tó kú? Kò sẹ́ni tó bá sọ̀rọ̀. Bọ́lá Ìgè tó sọ pé kó wá rí o, ó kọ lẹ́tà alẹ̀ fún Bọ́lá Ìgè, ó fi sí ìgbèrí ẹ̀ ni. Ẹ̀ẹ́dẹ̀ rí pé ṣe ni Awólọ́wọ̀ tilẹ̀kùn mọ́rí. Tó bá ṣe kó sílẹ̀kùn ni àwọn Rọ́ṣíà ìbá ti pa ilẹ̀ Nàìjíríà run, torí ọ̀dọ̀ Rọ́ṣíà ló ìṣọ́ ẹ̀mí ẹ̀ sí. Wàhálà Yorùbá ló pa Awólọ́wọ̀ o, ikú Yorùbá ni Awólọ́wọ̀ kú o. Ìgbésẹ̀ tó ń gbé tí wọ́n lọ táṣìírí ẹ̀, òun ni Awólọ́wọ̀ kú lé lórí o. Torí náà ẹnikẹ́ni tó lòun ń jà fún Yorùbá, ẹ ronú yín lẹ́ẹ̀mejì. Ó ní ibi téèyàn máa gbà, téèyàn bá fìgbẹ́ sọ̀nà kò ní débi tó ń lọ. Ẹ má jà bí òpè, ẹ má jà bí òpè.
tẹ́nìkan bá mú òfin dání tí ìwọ dẹ̀ mú idà dání, ẹni tó mú òfin dání yẹn á fi padà lọ́wọ́ ẹ̀ á dẹ̀ fìyà jẹ. Èyí jẹ́ kí wọ́n fòfin gbé wa dè kán yé fòfin tì wá mọ́lé mọ́, ẹ kọ́gbọ́n. Bàtà Awólọ́wọ̀ dẹ̀ ń lọ, ó níbi tẹ́mi ẹ̀ ti ṣèpàdé, gbogbo ayé ni mò ń sọ fún yìí. Ó dẹ̀ ní tó sọ fún mi, ó dẹ̀ ní tó ní kí n ṣe nílẹ̀ Yorùbá. Látijọ́ náà mo ti gbé wàhálà Yorùbá wọ̀. Ó sì ní nǹkan tó fún mi tó ní kí n fún ẹni tí ó bá darí ilẹ̀ Yorùbá. Bólóòṣà ò bá kú, ẹnìkan kì í gbàgbọ́ ẹbọ. Fẹ́ kí kálukú yín kẹ́ lọ ní sùúrù, lọ ní sùúrù, lọ ní sùúrù. Awólọ́wọ̀ jà fún Yorùbá, ó ṣe wàhálà torí Yorùbá, ó dààmú torí Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Awólọ́wọ̀ ṣe, ọ̀pọ̀lọpọ̀ nǹkan l'Awólọ́wọ̀ ṣe nílẹ̀ Yorùbá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n kọ́ sí Mọ́kà táwọn ìjọba Buhari gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n kọ́ sílùú Èbó táwọn ìjọba Buhari gbà nígbà náà lọ́hùn. Ẹ̀gbọ́n mi bàbá mi ẹ̀gbọ́n mi bàbá mi Chief Olúladé Mọ́gàjì, òun ló jẹ́ olùdarí fún iléeṣẹ́ Oòduà Investment ní 1983 nígbà tó fẹ́ fẹ̀yìntì. Iléeṣẹ́ 62 ló fi ilẹ̀, tó sì jẹ́ pé Awólọ́wọ̀ Akíntọ́lá ni wọ́n dá iléeṣẹ́ ilẹ̀. Níbo ni iléeṣẹ́ yìí wà? Bo ni iléeṣẹ́ yìí wà? Tá bá ń sọ̀rọ̀ nípa Oòduà Investment, bo làwọn iléeṣẹ́ yìí wà? Kẹ́ ẹ wo ohun tá a ti sọnù nílẹ̀ Yorùbá tí ọ̀tẹ̀ ti jẹ́ ká sọnù. Wema Board Estate, ara iléeṣẹ́ yìí ni, níbo ló wà? Fisheries Company, ara iléeṣẹ́ yìí ni, níbo ló wà? Ìkẹjà Estate, níbo ló wà? Glavin and Tovin, níbo ló wà? Royal Exchange Assurance, níbo ló wà? Wema Bank ó wà lára wọn, National Bank ó wà lára wọn, Nigerian Craft Bag ó wà lára wọn, Wings Factory tí wọ́n ń ṣe bẹ́ẹ̀dì ó wà lára wọn, Airport Hotel ó wà lára wọn, Premier Hotel ó wà lára wọn, Lafia Hotel ó wà lára wọn, Lafia Canning Factory ó wà lára wọn, Owenam Hotel ó wà lára wọn, Oòduà Printing Press ó wà lára wọn, Caxton Press ó wà lára wọn, Portland Cement ti Pápá Láǹtó àti Sàgámù ó wà lára wọn, Ẹ̀pẹ́ Plywood ó wà lára wọn, Lafia Canning Factory ó wà lára wọn, Von Vegetable Oil of Nigeria ó wà lára wọn ní Ìkòròdú Road, Nipo Plastic ó wà lára wọn, Nigeria Wire Cable ó wà lára wọn, Oòduà Textile Ládó Èkìtì ó wà lára wọn, Songas Industry ó wà lára wọn, Sketch Publishing Company ó wà lára wọn, Pepsi Bottling Company wọ́n ti tà fún Kọ̀rá ó wà lára wọn, Oòduà Tel ó wà lára wọn, Gàrí Ìlàjú ó wà lára wọn, iléeṣẹ́ kòkó tó ń ṣe Vitalo ó wà lára wọn, iléeṣẹ́ ọ̀pẹ Lápòjé tó ń pẹpo ó wà lára wọn, iléeṣẹ́ Olùwà Glass ó wà lára wọn, iléeṣẹ́ epo Lókìtìpupa ó wà lára wọn, Phoenix Motors ó wà lára wọn, Niger Motors ó wà lára wọn, Lapa Property Limited ó wà lára wọn, National Motors ó wà lára wọn, Cutler Hammer ó wà lára wọn. Gbogbo àwọn iléeṣẹ́ yìí níbo ni wọ́n wà? Awólọ́wọ̀ ló dálẹ̀. Àti Cocoa House, owó kòkó ni wọ́n fi kọ́. Ilé alájà 25 àkọ́kọ́ nílẹ̀ Nàìjíríà. Ó ní tí Awólọ́wọ̀ sọ fún mi nígbà tó ń lọ, tó ní kí n sọ fẹ́yìn Yorùbá àtẹni tí ọ̀rọ̀ bá kàn. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀, ẹ wo tójú Awólọ́wọ̀ rí. Ó ní tó sọ kó tó lọ, ọ̀rọ̀
ọ̀rọ̀ ṣe é sọ ní fìtílà àfi tí iná bá kú. Akíntọ́lá náà nígbà tó lògbà tiẹ̀ ṣé bí ọ̀rọ̀ tí Akíntọ́lá sọ f'Awólọ́wọ̀ ebi Sàdáúnà ẹ̀ẹ̀mẹ́ta ló wá sọ́dọ̀ Awólọ́wọ̀ lókè bọ́là pé báwo la Haúsá àti Yorùbá ó ṣe lè jọ ṣàṣepọ̀. Tòlótòló tí Awólọ́wọ̀ fẹ́ pa fún níjọ́ náà dráìbà Awólọ́wọ̀ làwólọ́wọ̀ ní kó pa tòlótòló. Sàdáúnà ẹ sì mọ̀ pé tó bá jẹ́ mùsùlùmí wọn ì fẹ́ kẹ́ni tí kì í ṣe mùsùlùmí ó pa ẹran fáwọn. Sàdáúnà wá sọ pé ṣé ọkùnrin ìfẹ́ pa tòlótòló ìfòònù níbẹ̀ ni. Ó wá gba ọ̀bẹ lọ́wọ́ ọkùnrin yẹn òun ló pa tòlótòló náà. Nígbà mẹ́ta tó wá bẹ̀ òun ló pa tòlótòló fún rẹ̀. Nígbà tá Awólọ́wọ̀ sọ̀rọ̀ t'Awólọ́wọ̀ gbọ́ ni wọ́n fi pílánì pé Awólọ́wọ̀ fẹ́ gbàjọba. Ẹ wo tójú Awólọ́wọ̀ rí. Ẹ wo t'Akíntọ́lá náà là kọjá. Ṣèbí nígbà t'Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n mo ní kẹ́ ẹ jájáwọ́ nínú ọ̀tẹ̀ yín ọmọ Yorùbá. Àwọn kan kóra jọ wípé ẹ̀wọ̀n ló yẹ k'Awólọ́wọ̀ kú sí. Lára wọn Akíntọ́lá wà ńbẹ̀, lára wọn Mọ̀jídà Àkàndé Mọ̀jídà Àgbájé wà ńbẹ̀, lára wọn Adélé ọba Òṣogbo wà ńbẹ̀, lára wọn Kóbí Owó Olúbàdàn wà ńbẹ̀. Wọ́n pọ̀ wọ́n dẹ̀ défẹ̀. Wọ́n lọ bá bàbá Adésọjí Adérẹ̀mí pé àwọn fẹ́ wọ bí báyìí. Bàbá sọ fún wọn pé ọmọ Oòduà ní mi lè ní kẹ́ ẹ mọ́ wọlé ṣùgbọ́n mi ní báyìí débẹ̀. Odindi ẹni ni wọ́n fi ṣe nǹkan níjọ́ náà. Wọ́n dẹ̀ débẹ̀ wọ́n ṣe nǹkan tó fẹ́ ṣe. Wọ́n ní nǹkan táwọn fẹ́ ni pé àwọn fẹ́ kí Awólọ́wọ̀ kú sí ọgbà ẹ̀wọ̀n níjọ́ náà lọ́hùn. Nígbà tó dẹ̀ ṣe gbogbo ètùtù tán wọ́n ní Awólọ́wọ̀ tẹ́ ní kó kú sẹ́wọ̀n yìí wípé gbogbo yín bẹ́ẹ̀ ṣe ń lọ tí kálukú yín bá délé tẹ́nìkan kan ò bá kú tí kò bá sẹ́nìkan nù yín pé wọ́n tú fún Awólọ́wọ̀ láàárọ̀ ọ̀la. Bí wọ́n ṣe ń bọ̀ nílé ojú ọ̀nà ní Kóbí Owó Olúbàdàn ti kú. Ọba Ìbàdàn oṣù 6 ló lò lórí oyè. Ṣé bá a ṣe fẹ́ máa lò gbèsè ayé wa rè wípé Yorùbá kan dó ó ń wẹ̀mí ọmọ nìkejì ẹ̀. Yorùbá kan fẹ́ ga ẹnìkan ní kò gbọ́dọ̀ ga. Ẹ wò bí ọ̀rọ̀ wa ṣe ń lọ nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ fi owó ran ètò yìí lọ́wọ́ ká dìde ká la Yorùbá lójú ká lè ríran. Ẹ má jẹ́ kó dùn ayé ó gbé Yorùbá lọ. Ẹ má jẹ́ kí àjà ó jì mọ́ wa lẹ́sẹ̀. Ẹ má jẹ́ kómi ayé ó gbé wa lọ. Ìjì ayé ẹ má jẹ́ kó ja Yorùbá mọ́. Ṣé bí MKO Abíọ́lá ṣé bí àwọn olówó ló bá tó pọ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn ńlá ló bá tó pọ̀ tẹ́lẹ̀ òun náà kò dédé yà sọ́dọ̀ mẹ̀kúnnù ṣùgbọ́n àsìkò tí ẹ̀mí yẹn wọnú ẹ̀ tó fẹ́ wá bá mẹ̀kúnnù bí àwọn fẹ́ gbaṣọ yà kúrò lára mẹ̀kúnnù fẹ́ gbaṣọ yà kúrò lára Yorùbá. Nígbà tí wọ́n ti mọ̀ táwọn olówó ti mọ̀ kó fà wọ́n lẹ̀ làwọn olówó ti gbógun tì. Mo sì lọ bá tó bá ṣe pé gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ yìí mi ò sí láyé ìbá dáa ṣùgbọ́n bò ni màá ṣe wà láyé tó dẹ̀ níṣẹ́ tí ń rán mi tí màá wá dákẹ́. Mo lọ bá Abíọ́lá nínú ilé ẹ̀ ní Ìkẹjà. Ẹskísà ìṣòro ń bọ̀ níwájú yín o. Ohun tí Abíọ́lá sọ fún mi níjọ́ náà ni pé òun ò lè níṣòro. Lóun lè níṣòro. Mo sì lọ sọ fún pé wọn ò ní gbéjọba yìí fún ọ. Ìrìn báyìí ni kò jẹ́ kárìn o. Níjọ́ náà wọ́n ló lọ lẹ̀ Yíbò. Àgbọ̀n kankan lọ gbéjọba fún. Wọ́n bímọ nífẹ̀ẹ́ ó ń jafẹ̀ lógún. Níbo la fẹ́ bá gbèsè ayé wa dé? Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni pé Abíọ́lá ń bá mi sọ̀rọ̀ o, ó ń bá mi ṣèpàdé o. Ó jẹ́ kí n mọ̀ o. Nígbà tó dẹ̀ kú tán lódìndí ààyè ló wá bá mi o. Níwájú Ọlọ́run àtènìyàn ó sì bá mi sọ̀rọ̀. Démọ́lá gbogbo tó sọ fún mi mọ̀ kó lè rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n mò ń lọ báyìí o, ilẹ̀ Yorùbá dọwọ́ ẹ o. Má jẹ́ kí ilẹ̀ Yorùbá ṣubú o. Ibi tí mo ṣe dé Awólọ́wọ̀ ṣe dé tẹ́wọ́ gbà o. Kí mo ní tí mo fẹ́ fi ṣe. Dẹ̀
dẹ̀ ṣàlàyé fún mi iṣẹ́ tí Awólọ́wọ̀ sọ fún mi tábíọ́lá sọ fún mi ni mò ń jẹ́ dèní o mò ń bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ lè gbọ́ o bá yín sọ̀rọ̀ pé kẹ́ ẹ lè gbọ́ o tá a bá sọ pé ká má dìtẹ̀ ká má dìtẹ̀ ká má dìtẹ̀ ṣé bí nílẹ̀ Yorùbá yìí nígbà tí agbára rúgbó Olówu lójú nílẹ̀ Yorùbá ṣé bí gbogbo ọba ló fi ń bọrí ó mú Àjàká ọmọ Ọ̀rànyàn lọ́yọ̀ọ́ ó mú Olówu fi bọrí Ṣàngó ló wá gba Àjàká lẹ̀ lọ́wọ́ ẹ̀ Ṣàngó ló ṣẹ́gun ẹ̀ ẹdún náà mo béèrè lọ́wọ́ yín kí ló dé tí Òwu tó jẹ́ kójoojúmọ́ ogun lòwú ó máa gbé tilẹ̀ Yorùbá ẹ bá sunkún gbadé lórúkọ ìyá yín jẹ́ obìnrin ni nínú ọmọ Oòduà níjọ́ tó Oòduà gbé dání ló ń sunkún kí ló pa àwọn ọmọ ìlẹ́kùn ní kíní tó wà lórí kíní tó wà lórí yín adé tó wà lórí bàbá sí adé fún òun ló tẹ̀lú Òwu asunkún gbadé lolówó àkọ́kọ́ òun ló tẹ̀lú Òwu kì í ṣòwò Abẹ́òkúta lòwú àkọ́kọ́ Òwu àkọ́kọ́ ó wà lẹ́gbẹ̀ẹ́ Àpòmù Ìkirè bí tó Òwu àkọ́kọ́ wà nìyẹn kí ló dé ẹsẹ̀ dẹ́ẹ̀dẹ́ẹ̀ ó wá yá gbogbo nǹkan wá ń lọ bó ṣe ń lọ àwa adójú ọ̀gbagadè báyìí adójú ọ̀gbagadè adébitílẹ̀ tí ń hooru adébitílẹ̀ tí ń pe wùràdà adébitọ́lọ́mọ òmọ́mọ́ Haúsá dúó Yíbò dúó Yorùbá dúó wọ́n náà fẹ́ gorí ìtẹ́ níta wá gbọ́ tí bàbá Ọbásanjọ́ wá sọ ní pé kò yẹ kí Yorùbá gorí ìtẹ́ Yíbò ló yẹ kó gùn bàbá dẹ̀ sọ̀rọ̀ yẹn tán bàbá tún wá sọ pé kò sẹ́ni tó lè wá bí òun ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ adíjà sílẹ̀ orin ni bẹ́ẹ̀yẹn bá gùn tálàpà tó bá jayé ọ̀hún áhùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lẹ́ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ lọ kọ sílẹ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ bàbá níjọ́jú pọ́ngúnugú àwòdì bàrà nígbà tẹ́ máa dórí tẹ́ wà lẹ́wọ̀n mo wà nínú àwọn tó jẹ́ kẹ́ ẹ jáde o mi ò dẹ̀ délé yín tọrọ owó rí o mi tọrọ yín tọrọ oúnjẹ rí ọgbà ẹ̀wọ̀n lẹ́ẹ̀ bá kú sí bẹ́ẹ̀ ṣe pa Yar'Adua náà bá ṣe pa yín nígbà tẹ́ jáde kú ò lẹ́wọ̀n mo wà wọ́n nú àwọn tó jẹ́ kẹ́ ẹ bọ́ síjọba o owó tí mo fi lọ ṣe nǹkan fún yín lódù Ọya pé kẹ́ ẹ lè bọ́ síjọba owó obìnrin ni mo ti yá mi tí ìdáwó náà padà dè ní nígbà tẹ́ dẹ̀dẹ́ jọba tó fẹ́ yọ yín nípò mo lọ bá bàbá Adéwálé Thompson of blessed memory kọ́lọ̀ fọ̀rúnkẹ́ bàbá mo ní bàbá Adéwálé Thompson wọ́n ní ọmọ mi mo ní wọ́n máa yọ ọmọ yín kúrò nípò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá Adéwálé Thompson ní you must be a joker bàbá Adéwálé Thompson dẹ̀ lọ lóyìnbó níjọ́ náà bí ìjọ́ kejì mọ́ lọ lóyìnbó mo ní mo gbọ́ bí bàbá ṣe lọ lóyìnbó nìyẹn nígbà tó dijọ́ kẹta bàbá padà bàbá ní ká lọ pè mí wá bàbá ní Démọ́lá mo ní sà wọ́n lọ́rọ̀ tí mo sọ mọ̀ fẹ́ sẹ̀ wọ́n fẹ́ yọ Ọbásanjọ́ nípò mo ní wọ́n máa yọ lójú yín nìsín pẹ̀lú ògo Ọlọ́run wọ́n á yọ kúrò níbẹ̀ tí kankan ò ní ṣẹlẹ̀ bàbá ní kí la fẹ́ ṣe níjọ́ náà Fáṣàwẹ̀ tó jọ̀rẹ̀ Ọbásanjọ́ ó wá sọ́dọ̀ bàbá níjọ́ náà mo á sọ fún bàbá ẹ sọ fún Fáṣàwẹ̀ kó sọ fún bàbá ní mi ní sọ fún bàbá ní mo tẹ́rù Yorùbá gbé bàbá ní mi ní sọ fún bàbá Adéwálé Thompson sọ bẹ́ẹ̀ níjọ́ náà Ọlọ́run kó dẹlẹ̀ fún bàbá ní Démọ́lá bọ́ọ̀lù àṣefẹ́ rí bàbá mú èkejì wọn dání bàbá Adéwálé Thompson ní olórí gbogbo ROF ní Nàìjíríà òun ló lórí àwọn amok àwọn Rosicrucian bàbá mú èkejì ẹ̀dá ní arúgbó ní èkejì ẹ̀yẹ èmi ni mo mú wọn lọ sí gbogbo ibi tí wọ́n lọ dírẹ́fà tó ń wa bàbá láyéjọ́ náà lọ́hùn dírẹ́fà náà wà láyé dírẹ́fà náà wà ní gáràjì ní géètì níbi tí wọ́n ti wakọ̀ géètì sí UI ní dírẹ́fà bàbá wà
bí mo ṣe ń sọ yìí tó bá gbọ́ á mà. Níjọ́ náà lọ́hùn bàbá Adéwálé Thompson bí ọmọ kan wọ́n ń pè ní Gbóyèga. Gbóyèga yìí bàbá ti rìtáyà gẹ́gẹ́ bí adájọ́. Gbóyèga yìí ló ń fún bàbá lówó. Owó tí Gbóyèga ń fún bàbá ni bàbá ná tí wọ́n fi yọ Ọbásanjọ́ kúrò nípò. Gbogbo ibi tán lọ èmi ni mo mú wọn lọ síbẹ̀. Tó máa ń yà mí lẹ́nu fẹ́yìn olóṣèlú pé tẹ́ ẹ bá fẹ́ ṣoore ọ̀nà ọ̀tọ̀ lẹ́ máa ń ṣoore sí. Irú ọmọ bàbá Adéwálé Thompson yóò yẹ kẹ́ fà wọnú òṣèlú kò náà ṣe rere. Àwọn ọmọ èèyàn ńlá nìyẹn. Ilẹ̀ Yorùbá tó tò lé ní bàbá Adéwálé Thompson ló jẹ́ kó tò. Bàbá Adéwálé Thompson ló jẹ́ kí ilẹ̀ Yorùbá tò. Òun ni mo lọ bá pé wàhálà fẹ́ dé bọ́básanjọ́. Bàbá ló náwó, Gbóyèga ló kówó sílẹ̀. Gbóyèga ò máa ń tá fowó ṣe o, ṣùgbọ́n ó fún bàbá lówó. Ọmọ náà fún bàbá. Tí Gbóyèga bá ń gbọ́ mi báyìí, tó bá rí mi tó ń gbọ́ mi, pè mí pé nọ́mbà mi, mo fẹ́ rí ẹ. Ohun tí àwa náà yẹ ká ṣe fún àwa náà ó ṣe fún ọ. Bàbá ẹ ti ṣe oore fúnlẹ̀ Yorùbá. Bàbá ẹ sí ẹrú nílẹ̀ Yorùbá. Ó gba Yorùbá kúrò lọ́wọ́ ìyà. Bàbá ẹ Yorùbá kúrò ní ìdààmú. Bàbá ẹ ló gba ìjọba kúrò ní ìdààmú. Gbóyèga bàbá tó bí ẹ ló gba Yorùbá kúrò ní ìdààmú àti wàhálà. Tí Ọbásanjọ́ wá ń sọ̀sọ́kúsọ léde, ẹni tí ìbá má sí láyé mọ́. Bàbá ẹ Gbóyèga Adéwálé Thompson ó ní eré tí Adéwálé Thompson sá nígbà tí Abíọ́lá wà lẹ́wọ̀n. Ó ní eré tó sá nígbà tó Ọbásanjọ́ wà lẹ́wọ̀n. Ó ní eré tó sá nígbà tó bá já Ọbásanjọ́ jáde. Nígbà tó fẹ́ yọ lóyè, ó ní mo lọ bá tí ò jẹ́ kó ṣe yọ. Bàbá ná millions of naira. Gbóyèga ló sì fi owó yìí sílẹ̀. Bàbá náwó arìn nílẹ̀ Yorùbá yìí. Ẹ̀ẹ̀mejìlá ní l'Ọbásanjọ́ yàgbẹ́ ńjọ́ kan nígbà tí àwọn Gani náà bá gbógun tì tó fẹ́ yọ kó ìjọba. Ẹ̀ẹ̀mejìlá ló yàgbẹ́ l'Àbújá. Awo tó kọ́kọ́ máa ṣe láyé ṣe bí àdẹ ló ti wá ṣàwo. Màmá Múradé Wàjàlá ló fi ọ́ ṣàwo ìwọ àti kejì ẹ̀tẹ́jọ wá láti inú sójà. Màmá Múradé Wàjàlá òun ló lórí ọdẹ lóde Ìbàdàn. Tẹ́ ẹ bá ti déwájú mọ̀ bó nílé àwọn ọdẹ yẹn wo bẹ̀ ẹ́ rí Múradé Wàjàlá ẹ̀ orúkọ mọ̀mọ́ ń bẹ̀. Akílódé tó kà àkókò Yorùbá tó wá sọ pé Ìgbò ni kó bọ́ síbẹ̀. Bó o bá tẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ dákẹ́. Ọọ̀ni nìkan ló ní final say nílẹ̀ Yorùbá ló lè sọ̀rọ̀. Àní sọ̀rọ̀ sí ṣùgbọ́n a lè sọ pé bàbá báyìí. Ọọ̀ni ò wá sọ̀rọ̀. Àwọn á sọ pé kò sẹ́ni tí ó bí. Gbogbo ẹni tó bá ní kí Yorùbá ó má gòkè, Ọlọ́run á bí. Àwọn àgbààgbà 24 tí wọ́n gún wà yìtẹ̀ Olódùmarè ká tí wọ́n fadé wúrà lélẹ̀ tí yìtẹ̀ Olódùmarè ká á bí. Àwọn ẹ̀dá alààyè 4 tí wọ́n bẹ wájú Olódùmarè tí kìíní dàbí màlúù, tí èkejì dàbí kìnìún, tí ẹ̀kẹta dàbí idì, tí ẹ̀kẹrin dàbí èèyàn tó jú yí gbogbo ara rẹ̀ po, wọ́n á bí. Ẹ̀mí ọ̀run 7 tó wà láàrin tẹ Olódùmarè á bí. Igun 3 òde ọ̀run á bí Olúwẹ̀. Igun 4 ilé ayé á bí Olúwẹ̀. Àtètèdáyé egúngún mà jẹ́ ọba, egúngún wẹlẹwẹlẹ á bí Olúwẹ̀. Ọba àlùfáà á bí Olúwẹ̀. Òrìṣà ńlá alágogo òjé á bí Olúwẹ̀. Ẹ tó bá ní kí Yorùbá má gòkè. Ògún onírèjàsẹ̀ á bí Olúwẹ̀. Olókun ọmọ afàrúrú tó ládé sẹ́sẹ̀ fún á bí Olúwẹ̀. Èṣù ọ̀dàrà ọmọkùnrin òde tó fàkàrà tí wọ́n lọ́jà ẹ̀jìn wẹ́lẹ́wẹ́lẹ́ á bí Olúwẹ̀. Ọ̀pẹ̀lẹ̀ bàbá Ọ̀rúnmìlà ọkùnrin kúkúrú òkè gẹ̀tì á bí Olúwẹ̀. Òdúrà Olúfà Olóṣùta òkè tó tẹ̀dó Òkèrè á bí Olúwẹ̀. Òkè tó tẹ̀dó Ìbàdàn á bí Olúwẹ̀. Òdúrà Olúfà ọba tó ládé sẹ́sẹ̀ fún á bí Olúwẹ̀. Ẹ̀rẹ̀ jọ́ mọ̀mọ́ á bí Olúwẹ̀. Olúwa tí ò lè bẹ̀rù á bí Olúwẹ̀. Ológun ẹ̀rùn ayìnyín á bí Olúwẹ̀. Ọ̀rọ̀ à ń fẹ́ onílé iná á bí Olúwẹ̀. Òrìṣà òde tẹ́ ń pè sàpàná á bí Olúwẹ̀. Iná alágogo dẹ tó rọ kéléje ọmọ òkè dédé ọ̀dà àkókò á bí Olúwẹ̀. Lábà ìwá á bí Olúwẹ̀. Asákẹ́kẹ́ gbẹ̀jẹ́ ọ̀tá gẹ̀ẹ́gẹ̀ ọ̀pọ̀pọ̀ lókùn sọ̀nù ó gbà látàwọn dúpẹ́ tẹ́mí eégún ọkọ̀ àjíkẹ́ òsà ọkọ̀ ìyálóde. Lákọ̀ọ́ gbà bí ẹgbẹ́ gàdàgbògàdà afẹ́jú mọ́ rẹ̀ tí gbé. Gbogbo ẹni tó bá ní kí Yorùbá má gòkè. Àwọn alálẹ̀ Yorùbá bí. Olúgbà bí. Àrẹ̀sà bí. Àkọ́dáyé bí. Ìṣẹ̀dá ọ̀run á bí. Òòṣà tó ń jata ńlẹ̀ Yorùbá bí. Ètò ń jẹpo á bí. Ètò ń jàdí á bí. Lórígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá bí. Bákí ní kí Yorùbá má gòkè.
bó lẹ́sẹ̀ ní kí ti Yorùbá já síyà kí ló dé gbọ́dọ̀ jẹ́ pé Tinubu náà tá à ń gbèjà ọ̀lẹ́sọ̀rọ̀ gbìjà ni gbọ́ Tinubu ọmọ Yorùbá ni ẹ́ ọdún 19 tá a ti ń sáré fún Tinubu ní tá a ti ṣe oríṣiríṣi nǹkan ṣàwòṣe gbogbo ẹ̀ fún wọn aláàlè rí kí ni a ṣe ń sọ pé àlérí ẹ̀ ń gbà tó kì í sọ lọ́hùn ṣé àwọn Afẹ́nifẹ́re tó lọ rí sáwọn ní ó gbé ẹ dépò ẹni tó tún gbẹ̀mí lẹ́nì tó pè léèyàn ló sọ pé wọn gbọ́dọ̀ fi ẹ́ sípò pé Ìgbò ní ká fi rọ́pò ẹ̀ ṣé tí ó bá jẹ́ Yorùbá ó sì jọmọ Yorùbá ni ẹ́ ṣé kò yẹ kó o dọ́dọ̀ bàbá ẹ àbí èso Oòduà ló bí ẹ kó Oòduà bá bí ẹ ṣé ó yẹ kó déwájú Oòduà níjọ́ ló déwájú Oòduà kẹ́yìn ó dé fẹ́ ó jùbà Oòduà ayé èèyàn ẹ̀ẹ́dẹ̀ máa tẹ̀lé gbígbà tẹ̀ ń tẹ̀lé eégún ẹ máa tẹ̀lé gbígbà tó ń tọ́ tẹ̀ ń tẹ̀lé lọ yídì ẹ máa tẹ̀lé gbígbà tẹ̀ ń tẹ̀lé lọ sí wáàsí ní tó yẹ kó ṣe ẹ̀ sọ fún ní tó yẹ kó ṣe ẹ̀kọ́ ẹ̀ mọ́ ẹni tí ó sọ fún ẹ̀jẹ̀ ó sọ fún ṣé bẹ́ẹ̀ ṣe lò gbèsè ayé nìyẹn ògùn lélà bẹ́ká tó bẹ́ tòde ilẹ̀ tí ń horu báyìí ogun ti dé báyìí ó lè fẹ́ gbébọn ọdẹ lọ Yíbò fi Yíbò ẹgbẹ́ ẹ̀ lẹ̀ kó ń fẹ́ ti Yorùbá lẹ́yìn Yorùbá ló fi Yorùbá lẹ̀tọ́ náà fẹ́ ti Yíbò lẹ́yìn ẹ fẹ́ gbógo Yorùbá ẹ fẹ́ gbé lọ bòmíì kí lè yẹn ṣe sọrú ẹ̀ orí ládéládé á bí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ orí lóyè lóyè á bí gbogbo àtàkọ́ṣàwó ńlẹ̀ Yorùbá wọn á bí àtàṣàwó lọ́wọ́ á bí àtọ́ṣàwó rọ́jú á bí kí ló dé kí la fẹ́ fọ̀tẹ̀ ṣe kí la fẹ́ fi ìbínú ṣe ní tí Ọbásanjọ́ ń bínú sí Tinubu fún ni pé bó ṣe ti Buhari lẹ́yìn tí Buhari jọ lórí orílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ tó fi pamọ́ sínú tó fi fìyà jẹ nìyẹn gbogbo nǹkan tọ́lọ́run ni Yorùbá ìṣẹ́rí tẹ̀lé fìyà jẹ o wọ Tinubu lọ gbéra kó o múra kó o gbéra lọ sífẹ̀ tó bá ti défẹ̀ kó ló ń béèrè ọba díó bá ti dọ́dọ̀ ọba díó ránṣẹ́ pè mí àwa bẹ́ẹ̀ ń bẹ̀ tó yẹ ká ṣe fún ẹ wá ṣe fún ẹ ọmọ inú odi kìkú sẹ́yìn odi nígbà